ìbà ìbà olódùn ọmọ àrè lẹ́yìn rẹ ìwọ náà tún ni o bàbá lẹ́yìn rẹ ìwọ náà tún ni ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn ayé farati yìí ó dúró kò farati kankan lẹ́yìn rẹ o ọlọ́run ìwọ ló tún kú ó lókun kábíyèsí olódùmarè olúwa ní olùṣọ́àgùntàn mi èmi kì yóò ṣaláì ní ó mú mi dòbólẹ̀ nínú pápá oko tútù ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́ ó tu ọkàn mi lára ó mú mi lọ sípò ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ gbẹ̀mí tilẹ̀ rìn láàrin àfonífojì òjijì ikú èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ olódùmarè wà pẹ̀lú èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè ọgọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n tù mí nínú ìwọ títàbí ló jẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá tèmi gbogbo ìwọ dà ọ̀rọ̀ lé mi ní orí aago mi sì kó àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánúbàdí ní ọmọ tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé tèmi gbogbo èmi ó sì máa gbélé olúwa láé àti láéláé àmín wọ́n ṣe ìbà olódùmarè akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run ọba tó ti wà káyé tó wà olódùmarè tó wà nígbà táyé ń bẹ ọba tí ọmọ wà nígbà táyé ò ní sí mọ́ alágbá kábíkábí ònìkan gbémọ rẹ̀ níjà ọba lánàá ọba lónìí ọba títí ayérayé ẹ̀kẹrin nínú náà lérò ẹ̀kẹta nínú túbú ẹ̀kejì nínú òkìníún ọba tó ga fíofío tí ọ̀la fi wé ọ́fì bí ayé ṣọlẹ̀ sórí omi kà tí ó sì lè yí rárá alápá ńlá tó ṣọlé ayé ró olódù ọmọ àrè olódù ọmọ àrè olódù ọmọ àrè arúgbó ọjọ́ àdàgbà mọ́tẹ̀pá àdàgbà mọ́ lo gíláàsì bàbá mi létí ọ̀fẹ́ ní ìgbà rẹ olódùmarè ọba tí fọbájẹ ọba tí rọba lóyè tí òsì bàbá ńlá kú bàbá èèyàn kan tó lè bu olódùmarè lérè wò mo ṣèbàrẹ olódùmarè lẹ́yìn olódùmarè kò tún ṣe lómi olódùmarè náà ló tún kù lẹ́yìn ọlọ́run náà ni gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo mo kí gbogbo yín pátápátá àṣàlámà lẹ́kùn o gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo àlàáfíà fún yín gbogbo ẹ̀yin ẹlẹ́sìn baba ńlá wa ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé àbọrúbọrìyè yóò mọ ju yín ṣe bẹ́ẹ̀ bá ti ń gbé janlẹ̀ báyìí yóò sì máa fọre mo kí gbogbo yín ẹ̀kọ́ bẹ́lẹ́dù wá ti pé orí mo kí gbogbo yín lórílẹ̀‐èdè nàìjíríà pátápátá mo kí gbogbo yín nílẹ̀ yorùbá kò tún òjíire mo kí yín o ẹ káàárọ̀ o ẹ káàsán ẹ̀kọ́ ajálẹ̀ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tẹ bá wà lápá ibi tẹ wà níbẹ̀ wọn gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ yorùbá kò tún òjíire pátápátá gbogbo ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ yorùbá tẹ ẹjọ́ ọmọ ọkọ mo kí gbogbo yín ẹ̀kú bẹ́lẹ̀ yorùbá ti dórí lórílẹ̀‐èdè nàìjíríà níbẹ̀ wọn mo kí yín ẹ̀kú shopping and smiling olódùmarè ọgbà yín o àmẹ́yìn náà ìgbára yín gbogbo ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ yorùbá káàárọ̀ àjíbí ẹ má dalẹ̀ ọmọ làkejì yín mọ́ ẹ dákun ẹ má dalẹ̀ ọmọ ìyá yín mọ́ nílẹ̀ yorùbá ilẹ̀ yorùbá kìí ṣègbè àólẹ̀ ní ń jà wá mọ́ ẹ má jà mọ́ wá nǹkan tí ò tó nǹkan ti ràn mọ́ ojú kòkòrò ojú kòkúrò ẹni ṣọ̀pọ̀lọpọ̀ ká fẹ́ràn sẹ́nu ká wá tì ká jẹ dòdò kẹ́nu ẹni ọmọ sì lè ṣòdodo mọ́ gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ yorùbá kí ló dé ẹ sì ń dalẹ̀ àwọn ọmọ ìyá yín ẹ sì ń tà wá lọ́pọ̀ fáwọn ará òkè ọ̀hún kí ló dé ṣe ẹ tún fẹ́ kí wọ́n gbalẹ̀ yorùbá mọ́ wa lọ́wọ́ ni mo dé lórí ọ̀rọ̀ lọ́balọ́ba ọ̀rọ̀ ládéládé ọ̀rọ̀ lóyè tí mo máa ń sọ lórí ìkànnì yìí mo ti dé o èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè náà ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ọ̀yá ẹgbẹ́ àpótí yín ẹ wá nǹkan fìdílé lọ́ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ mi yìí ikú òjijì ò ní wọ ọ̀dẹ̀ yìí ọ̀dẹ̀ yín ọ̀sìn ní laná baálé léyìí ò ní kúkú òjijì o ìyáálé léyìí ò ní kúkú òjijì àwọn ọmọ wẹ́wẹ́ inú léyìí ò ní kúkú àpàlàdọ wọ́n ní bàlójẹ́ ni fún abiyamọ tí mọ̀jẹ̀sí ẹ̀ tó dojú ẹ̀rọ run ara kejì ọmọ yín ò ní dojú yín kù láṣẹ Èdùmàrè ẹ̀ní mọ bójì ọmọ gbogbo ẹni tí inú wọn bá ti ń dùn sẹ́mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹ̀ní bá wọn mọ bójì ọmọ nílé ayé o tó ta ló rìnrìn àjò nítorí mi kó nítọ̀ ọmọ wálé mọ́
ta ló ń jàṣẹ̀jẹ nítorí mi ìgbẹ́ ṣòro nídìí onítọ̀hún ẹni wẹ̀wẹ̀ ru nítorí mi kó nítọ̀hún orí ìhòòhò wọjà ẹni gbẹ́bọ̀ ṣẹ́ gangan nítorí mi kó nítọ̀hún forí ara rẹ̀ gbé tó odò jagun yán títí odò rere yán jẹ ìkòkò jagun ọbẹ̀ títí kò rere ọbẹ̀ adé jagun orí títí adé ò rere ọba jẹ gbogbo ẹni bá ní kí n má jèrè iṣẹ́ ọwọ́ tèmi láṣẹ Èdùmàrè gbogbo wọn pátápátá wọn ò ní jèrè tẹbí tará tilé taya tọmọ èmi ni wọ́n jèrè iṣẹ́ ọwọ́ mi ẹ̀yin ń kọ́ ẹ̀yin olólùfẹ́ mi tó mo ti dé o mo dé lórí ọ̀rọ̀ lọ́balọ́ba gbogbo ẹ̀yin lọ́balọ́ba ládéládé tẹ́ wà nílẹ̀ Yorùbá tẹ́ wà lórí àpèrè tẹ́ gún wà sórí àpèrè àwọn baba ńlá baba yín tẹ́ jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá mo kí gbogbo yín o kábíyèsí o kábíyèsí o àfiyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kírùkẹ̀rẹ̀ ó jẹjẹjẹ kó sì jọ kínní mo kì í ẹ pẹ́ lórí àpèrè àwọn baba ńlá yín láṣẹ Èdùmàrè tó bàbá mi àgbàlagbà Lájí Abbas nìbàdàn ààrẹ òpìtánlẹ̀ Yorùbá Káàárọ̀ Àjíbí mo kì í bàbá yọmọ ju yín ṣe láṣẹ Èdùmàrè ìdààmú wàhálà ò ní wọlé tọ̀ yín ẹ̀yin lẹ́ẹ̀mọ rẹ́yìn àwọn ọ̀tá yín ẹ mọ ṣẹ́gun àwọn ọ̀tá yín ní gbogbo ìgbà láṣẹ Èdùmàrè mo kì í ẹ̀dá kan ẹjọ́ mọ bí mi ṣe o. tó gbogbo ẹ̀yin tó ti ń sọ kí n tó sọ ẹ̀yin tá a jọ ń kọ̀wọ́ sọ mo kí gbogbo yín ẹkú bẹ́lẹ́dùn wá ti pé orí mo dúbà o ọmọ ju yín ṣe láṣẹ Èdùmàrè èmi ọmọ yín náà ni àyànfẹ́ yín náà ni o àdìjú ọ̀rọ̀ Olódùmarè ẹ̀dá kan ẹjẹ́ máa ṣọkọ́rọ̀ lọ́ sì máa jáde tó mo tún ti dé lórí ọ̀rọ̀ Ìgbókíá náà ni mo padà wá ẹ̀bẹ̀ ni mo wà àwọn ètí ìlọmọ sọ fún yín ó dìgbà tálàáfíà bá tó jọba ní Ìgbókíá kí n tó dẹ̀yìn lẹ́yìn yín gbogbo ẹ̀yin ará Àgbọ̀ṣàṣá mo kí gbogbo yín pátápátá ẹ̀kú bẹ́lẹ́dù àti pé orí o àwa ti ṣe ìwọ̀nba tá a lè ṣe àwọn ilé ìbò sọ pé do your best and leave the rest àti ṣe ìwọ̀nba tó lódùmarè ní ká ṣe àtàpá kìíní àtàpá kejì mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè àlàáfíà tí ń jọba ní Ìgbókíá ọwọ́ kò sẹ́yìn náà lọ́wọ́ o wọ́n ní bàbá kọ wájú sí ọkọ̀ ọ̀tá bàbá kẹ́yìn sí ọkọ̀ ọ̀tá bàbá kù wọ́n nìkan kọ́ tẹ́ra rẹ̀ pa ẹ tẹ́ra ara yín pa l'Àgbọ̀ṣàṣá Olódùmarè ọba ọmọ fún yín ṣe o àtàpá kìíní àtàpá kejì èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè o mo ṣe wọ̀nba tó lódùmarè ní í ṣe mo ṣe wọ̀nba tó lódùmarè ní í ṣe o láàrin yín Àgbọ̀ṣàṣá ó kù yìí ó kù Olódùmarè ẹ bá ń ṣe bí ó kù Olódùmarè ẹ bá ń ṣe ìṣe dáadáa ó kù Olódùmarè ẹ̀yin ará Àgbọ̀ṣàṣá o àtọmọdé o àtàgbàlagbà àtọkùnrin o àtobìnrin o ó kù yín ó kù Olódùmarè ó sì kù yín kù sí ọwọ́ yín ó kù yín kù wá ọwọ́ yín àmọ́ ẹ rántí gbogbo tí kó wa wá bá ṣe àájìyìn níkẹyìn tó mo ti dé Ìgbókíá ilẹ̀ tí ń ṣàn fún wàrà tí sì ń ṣàn fóyin náà ní Ìgbókíá àmọ́ ká lọ máa mú yàn wá látòkèrè kó wá máa jó lórí níbi tí ò ti yẹ ń dalẹ̀ Yorùbá rú ẹ mọ̀jẹ̀ ìtàn yìí àwa yìí sì wà fúnlẹ̀ Yorùbá ni kì í ṣe Ìgbókíá nìkan kódà kì í ṣògùn nìkan gbogbo ilẹ̀ Yorùbá pátápátá orílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo adúláwọ̀ pátápátá ẹni Olódùmarè rán èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè sí wọ́n sì ṣetán láti jíṣẹ́ Olódùmarè ẹ ń bá wá aṣọ pé tèmi bó o ní. Olódùmarè ọba o a sì bá ń gbojú méjèèjì lọ́wọ́ onítọ̀hún a bá ń gbapá méjèèjì lọ́wọ́ onítọ̀hún a sì bá ń gbẹsẹ̀ méjèèjì lọ́wọ́ onítọ̀hún Olódùmarè ọwà mú spíkà tí ń sọ̀rọ̀ nínú onítọ̀hún yóò bá ń gún nígi yóò bàjẹ́ yóò bẹ́ spíkà náà wáyà tí ń sọ̀rọ̀ nínú onítọ̀hún Olódùmarè ọba ń da kutukutu onítọ̀hún ó wà máa gbénulé yóò wà máa ráhùn yóò bá fẹ́ yọjú lójú fèrèsé yóò máa fojú gbàgàn náà kiri nígbà tí ọ̀ríran mọ́ yóò wà máa ṣe yóò máa dàbí ìgbà tí bá ń kọrin ni nígbà tí ọ̀lẹ sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ làwọn ọ̀tá mi ó ṣe máa ṣe
gbogbo ẹ̀yin olólùfẹ́ mi bẹ́ẹ̀ làwọn ọ̀tá yín ò ṣe máa ṣe. Ilẹ̀ mo pè ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tọ́mọ aráyé ń pè lálábòkà kò ní kánjú gbé mi o kò sì ní kánjú gbé gbogbo ẹ̀yin tínú yín ń dùn sí mi bíi kàlòkàlò. Mo pè yí ẹ̀yin olólùfẹ́ mi ọ̀yá ẹ sáré tètè kẹ wá jẹ́ mi ní ihò tèmi n ò sì pè yín fún kú o n ò pè yín fárùn ìgbé ayé ni kẹ máa bá wọn jẹ́ ẹ dákun ẹ má bá wọn jẹ́ pé ìtọ̀run gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ọ̀yá ẹ gbàpọ̀ tí yín ẹ fìdílé ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ìmí ọmọ yín àdìtú Olódùmarè. tó Ìgbókíà kí ló dé mo sọ fún yín ìtàn ti bẹ̀rẹ̀ ní ìṣẹ́jú báyìí àní dúró mọ́ a máa bóṣì ọ̀pọ̀lọpọ̀ àwọn prógrámù oríṣiríṣi tá a ti nílẹ̀ àwọn ìtàn tá a ti nílẹ̀ nípa Ìgbókíà ìtàn nípa ẹni tó pera ẹ̀ lọ́ba Iṣẹ́ Ọláníyan ìtàn nípa igun mẹ́rẹ̀ẹ̀rin ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tí ń jọba ní Ìgbókíà ìwáyé Ṣípá ìwáyé Adódó ìwáyé Dàpálẹ̀ àti ìwáyé Ìkẹ́mọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún wọ́n mọ yànnàná wọn lẹ́yọ kọ̀ọ̀kan wọn ò fẹ́ kẹ́nikẹ́ni ó bá ń sọ̀rọ̀ lásìkò yìí. gbogbo ẹ̀yin ọmọ ọkọ̀ Ìgbókíà pátápátá gbogbo ẹ̀yin ọmọ ládéládé ẹ̀yin tó jẹ́ pé ìran yín ní ń dádé ní Ìgbókíà mo ti pe gbogbo yín mo ti béèrè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lẹ́nu yín ẹ sì kọ̀ ẹ dá mi lóhùn ẹ fẹ́ dán ìgbé àdìtú ọ̀rọ̀ Olódùmarè wò ẹ fẹ́ mọ irú ẹ̀bùn tó Olódùmarè ọba fún mi ọ̀yá kò sí wàhálà ẹjẹ́ àjọ mú un lẹ̀ fúnra wa wọ́n ṣọ̀tàn gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan yóò sì yà yín lẹ́nu bí n bá wá ṣe mistake mẹ́ṣẹ́jì mi ẹ sọ pé mo parọ́ ni. bàbá Iṣẹ́ Ọláníyan wọ́n ṣọ̀tàn tiyín náà bí n bá ṣe mistake ẹni mo parọ́ ni wọ́n wà fún yín lẹ́rìí wọ́n wà pòsì ẹ̀rí ẹ̀ sí gbangba bẹ́ẹ̀ lè mọ̀ pé mo ti débi tẹ́ ẹ ti jáde wá bẹ́ẹ̀ ni ní Benin Republic. mo ti dé o ìdílé mẹ́rin tí ń jọba ní Ìgbókíà ìtàn ló kù tá a fẹ́ fi balẹ̀ báyìí a mọ̀ páwọn adájọ́ wọn àti mú ọjọ́ tí wọ́n ó ṣèdájọ́ àwọn adájọ́ ò tí ì mọ́jọ́ torí bọ́n bá ti mọ́jọ́ àwa yìí ọmọ àmọ́ kó tó dìgbà náà gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá pátápátá ẹ máa pàdé mi lórí ìkànnì yìí ẹ lọ subscribe sí YouTube channel mi ẹ wá gbọ́ wọ́n sọ gbogbo ìtàn wọn fún yín lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni gbogbo àwọn fámìlì tó ń bẹ lábẹ́ wọn wọ́n sọ̀tàn wọn fún yín ṣé ẹ mọ̀ pé mo ní ẹ̀gbọ́n àtàbúrò òun ni ìjà lé kúrò ní Erékìtì Ìjàrun ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n ìjà ládéládé náà ló lé wọn kúrò ńbẹ̀ wọ́n wá kúrò pẹ̀lú adéhùn adéṣẹ̀mbáyé ni wọ́n gbé kúrò ní Erékìtì Ìjàrun ẹ̀gbọ́n àtàbúrò wọ́n sì múrin àjò wọn pọ̀n àmọ́ kò jẹ́ látàlẹ́ yìí lọ èmi ni mo sọ bẹ́ẹ̀. tó ẹ̀fọ́ àrà rẹ o ẹ máa gbọ́ mi mo ní ìdílé mẹ́rin níjọba ní Ìgbókíà ìlú Ìgbókíà tó fìkàlẹ̀ sí Ògùn stéètì igun kìíní ìwáyé Ṣípá igun kejì ìwáyé Adódó igun kẹta ìwáyé Dàpálẹ̀ igun kẹrin ìwáyé Ìkẹ́mọ ṣe mọ tí ń jẹ́ ìwáyé tí wọ́n ń fi síwájú ẹ̀ ìwáyé ni pé bíi pé kán sọ pé royal family royal ìwáyé níbi tí wọ́n ti ń jọba ntẹ́ bá gbọ́ tí ìwáyé bá ń bẹ́ẹ̀ ọba nu HRM His Royal Majesty òun ni wọ́n ń pè ní ìwáyé látijọ́ ayò ṣe wá rí ibi tẹ́ bá gbókọ̀ ẹ̀ tẹ́ bá gbọ́ pé ọjọba ní Ìgbókíà tẹ́ bá ti bá ìwáyé nínú orúkọ ọ̀hún onítọ̀hún àtọ̀húnrìnwá ni ọjà wá wọ̀nràn wọ̀n láti ibìkan ni bọ́ sì ṣe já wá ni ó ṣe já lọ bọ́ bá jókòó sórí àpèrè wọn gbiná mọ́ nídìí ni kì í ṣe pé mi mọ̀ ń ṣe pé wọn ò ṣe pé o
àmọ́ tó ń bẹ nínú nǹkan ìṣẹ̀dáyé ìṣẹ̀gbẹ̀dálẹ̀ Ìpókíà gangan ni mò ń sọ fún yín. bọ́ bá jókòó ń bẹ̀ tí ó tètè dìde kò mọ tó fẹ́ ṣẹlẹ̀ sóhun ni. ẹ má jẹ́ ń tàn yín, ẹ ń bá jókòó òru ẹ̀ ó ti kú nígbà tó rò pé òun wà láàyè, torí nǹkan burúkú ọmọ yóò ṣe ni. àwọn tá a rí lé igun tá a bá pè ní ìwàyè, àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ láti jókòó sórí àpèrè. ṣe wá rí àwọn ìwàyè tá à ń sọ yìí, lábẹ́ kọ̀ọ̀kan wọ́n tún ní àwọn ìdílé lábẹ́ wọn. ìwàyè Ṣípá ti jẹ kọjá lọ, àwọn yòókù ti jẹ, àwọn tó kàn báyìí gangan ni ìwàyè Adodo. ṣe wá ráwọn tí ń bẹ lábẹ́ ìwàyè Adodo tá à ń sọ yìí. ìwàyè Adodo àwọn lọ́ba ìlú Ìpókíà kàn láti bí ọdún 5 sẹ́yìn tí kábíyèsí àná ti gbéṣẹ́. ìwàyè Adodo lọ́kàn o. àwọn tí wá ń bẹ nínú ìwàyè Adodo, àwọn ìdílé tí ń bẹ nínú ìwàyè Adodo, wọ́n sọ fún yín. àwọn fámìlì tí ń bẹ ní abẹ́ ìwàyè Adodo, àkọ́kọ́ àwọn ni Aṣáde family. àwa ṣiṣẹ́ ìwádìí wa débẹ̀ ni Aṣáde family. gbogbo ohun tí ń bá mọ̀ nípa yín ni wọ́n sọ jáde. bọ́ bá wù yín ẹ ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe, kí ìlú ó lè tùbà kó lè tùṣẹ. èmi yóò ní lajúlẹ̀ kí Ìpókíà ó dàrú. Olódùmarè ló rán mi iṣẹ́. ntọ́ bá wù yín kẹ́ ẹ ṣe, n ò bẹ̀rù ẹnikẹ́ni nínú yín mọ́. àtàṣáde family o, àtòkélẹ́yẹ family o, ọ̀tẹ́níbọ̀tẹ̀mọ́lẹ̀ family, Adékànbí family, àtẹni tó ń lọ mú wá láti orílẹ̀-èdè míì pé kó wá jọba, táwọn fàyàwọ́ fi jọba, ọba fàyàwọ́. n ò bẹ̀rù ẹnikẹ́ni yín, torí pé Olódùmarè ọba ni mo bẹ̀rù. lẹ́yìn Olódùmarè náà ló tún kù. ọmọ ya gbogbo yín lẹ́nu pé kí ló kan arákùnrin yìí, ọkàn mi gbọ̀ngbọ̀ngbọ̀n, ọṣẹ́ wo máa ń la. iṣẹ́ tó Olódùmarè ọba gbé rán mi ni mò ń ṣe. ẹ mọ nǹkan kan, gbogbo yín pátápátá ni wọ́n tẹ̀ sí lára. Aṣáde family, orí yín mọ̀ sí wà wọn èyí tí ì lọ. kí ló dé? ẹ sì lajú yín lẹ̀, tàlùbọ́ sì fẹ́ kó wọ̀ ọ́. ẹ má downgrade àwọn baba ńlá baba yín. bẹ́yìn lọmọ aládé ní Ìpókíà. lóòótọ́ bọ́ bá sọ pálejò ní ń jèrè Ìpókíà, kò yẹ kẹ́yìn ọgbà. ẹ jàfẹ́tọ̀ yín ni, ẹ sì jàfẹ́tọ̀ àwọn baba ńlá yín. gbogbo yín ẹ̀ bá pawọ́pọ̀, ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tí ń jọba, ẹ pawọ́pọ̀, ẹ jẹ́ alẹ́ ẹlẹ́yọ̀rọ̀ lọ ká tó fàgbọ̀ fàdìyẹ. bẹ́ẹ̀ ni mo sọ. lábẹ́ yín Aṣáde family, wọ́n dàpọ̀ èèyàn 3, ó wá ṣeé ṣe kó ju 3 lọ, tó jẹ́ pé wọ́n tọ́ sí ọmọ òye tí ń bẹ ńlẹ̀ yìí. apá kìíní ẹ má jẹ́ ń tàn yín. Abdullahi Adédìran ń bẹ nu yín, ṣé mo parọ́? Adélàní ńkọ́? ẹ má bínú pé mo bá yín lóye, mo pè yín lórúkọ. Adélàní Abdulganiu ọmọ oyè ni, ó lè dádé. Adédòkun Ṣẹ̀míù ọmọ oyè ni, ó lè dádé lábẹ́ Aṣáde family. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ̀, ó ṣeé ṣe kó jù bẹ́ẹ̀ lọ. àmọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ̀, bí wọ́n bá dé adé ìṣẹ̀báyé Ìpókíà sórí, ẹ má jẹ́ ń tàn yín, kò ní hun wọ́n. tó o kò lórí Aṣáde, mo wá lọ sí ọ̀tẹ̀níbọ̀tẹ̀mọ́lẹ̀ family. wọ́n pè wọ́n ní ọ̀tẹ̀níbọ̀tẹ̀mọ́lẹ̀ family. bàbá wọ́n sì gbìyànjú láti bá yín sọ̀rọ̀, àmọ́ gbà tẹ́ ẹ̀ ti dá mi lóhùn bàbá. wọ́n sọ nǹkan tí mo mọ̀ nípa yín. ẹ ní bínú ni, bẹ́ẹ̀ bá sì bínú, ẹ̀rọ tó Olódùmarè máa ń la. Olódùmarè ló rán mi níṣẹ́. bàbá bí ẹnìkan oṣù náà lọ jáde lábẹ́ ọ̀tẹ̀níbọ̀tẹ̀mọ́lẹ̀, ẹnìkan tí adé tọ́ sí lórí gangan, tó jẹ́ pé bí wọ́n bá dádé Ìpókíà,
tí wọ́n dá dé àwọn baba ńlá wọn kò ní hun wọ́n. Bí wọ́n bá ilé bọ́ sórí oyè báyìí tí wọ́n jókòó sórí àpèrè, ìlú ó sì máa tùbà yóò sì máa tùṣẹ. Ẹni tádé tọ́ sínú ni ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀. Bàbá mi bá ṣẹ̀yìn ẹ foríjì mí, mo ti gbìyànjú tó láti bá yín sọ̀rọ̀. Èmi sì sọ pé mò ń ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ni. Àwa ò lè bẹ̀rù èèyàn títí o. Àwa ṣe Olódùmarè ọba tó dá wa sílé ayé. Ṣé ẹ mọ̀ báwọn baba ńlá yín ni oyè lẹ́gbìn ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀? Ṣé ẹ mọ̀ báwọn ni wọ́n bí Adégoolú? Adégoolú ńkọ́ o. Àwọn ni wọ́n wá bí ẹni tí wọ́n ń pè ní Bánkọ́lé. Bí wọ́n bá ṣàṣìṣe, Bánkọ́lé ńkọ́ o. Òun náà bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ, àmọ́ ọmọ tó yẹ kó dádé nínú àwọn ọmọ Bánkọ́lé, òun náà ni Akeem Dáhùnṣí. Bàbá, n ò mọ̀ bóyá ẹ̀yin l'Akeem Dáhùnṣí, bóyá nọ́mbà tí mo sì pè bóyá rọ́ǹgì ni n ò mọ̀, àmọ́ mo pè yín mo sì lémi làdìjú ọ̀rọ̀. Ẹ sì kọ́ ti fóònù. Bàbá, ṣẹ́yìn náà ó sì lajú yín lẹ̀ ni tí pòkíà ó sì máa dàrú. Ṣẹ́ẹ̀ṣì lajú yín sílẹ̀ ni kórí àpèrè àwọn baba ńlá baba yín ó sì ṣòfò. Ṣẹ́ẹ̀ lajú lẹ̀ ni kí wàhálà táwọn baba ńlá baba yín tán ṣiṣẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kọ́ wá rè é já ṣáṣán. Bàbá, lọ́dọ̀ tèmi wọn ò jọba o. Ilẹ̀ Yorùbá làwa ń jà fún. Lára ilẹ̀ Yorùbá ọ̀nà Ìgbókíà wà. Ẹ rántí pé Ìgbókíà ìdààmú ti ń ṣẹlẹ̀ ní Ìgbókíà. Ọmọdé ti ń kú, ọ̀dọ́ ti ń kú ní Ìgbókíà. Wọ́n ń gbókú wọlé ní Ìgbókíà. Olódùmarè ó fòpin sí ni. Àmọ́ bàbá ṣàmì eléyìí. Gbogbo wàhálà tí ń bẹ ní Ìgbókíà lónìí, wàhálà orí àpèrè ni. Ṣó dìgbà tí Ìgbókíà bá daworo tán pátápátá, bàbá Dáhùnṣí kẹ́ tó wá ṣàtúnṣe lórí àpèrè àwọn baba ńlá baba yín? Lóòótọ́ mo mọ̀ pẹ́jọ́ ń bẹ nílé ẹjọ́. Ẹjọ́ ń bẹ nílé ẹjọ́, ẹjọ́ tí wọ́n dágbẹ̀yìn. Àwọn aṣojú tiwa náà wà ńbẹ̀, a sì tún ń retí ìgbà tí wọ́n tún ṣèdájọ́ mi. Bí wọ́n bá sì tún ti fẹ́ pè fún àwa yóò gbọ́ o. Etí ọba ńlé etí ọba lóko èèyàn ní jẹ́ bẹ́ẹ̀, a sì wà ńbẹ̀ láìfù. Àfi bẹ́ẹ̀ bá gba ẹnikẹ́ni láàyè nínú kóòtù ọ̀hún, nínú ilé ẹjọ́ ńlókù táàfin ní mọ tí bá ń ṣẹlẹ̀. Bàbá Dáhùnṣí, ṣẹ́yìn ni bàbá Dáhùnṣí? Ẹ má bínú pé mo bá yín lóyè, mo pè yín lórúkọ. Bàbá o, Akeem Dáhùnṣí. Ṣé ẹ mọ̀ pé ìran yín náà níjọba ládòdò, ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀ jù? Bàbá, ẹ má wòran kátọ̀ ń rìn wá kí wọ́n wá máa fi búrẹ́dì kó wa jẹ nílẹ̀ Yorùbá, ká máa fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ nílẹ̀ Yorùbá, àbí kí wọ́n wá máa jáyé fàmílétè kí n tutọ́ nílé àwọn baba ńlá baba wa. Ṣé Ìgbókíà ló yẹ kí wọ́n ti máa ṣe léyìí? Wọ́n ju àwọn ètò kan síta láìpẹ́ tẹ́wàá mọ gbogbo bí ìrìn àjò àwọn baba ńlá baba yìí ṣe jẹ́. Ó ṣeé ṣe kí wọ́n mọ̀ pé ẹ mọ̀, ẹ̀yin ti mọ̀ tẹ́lẹ̀, àmọ́ àwa gan ti fi mú fínlẹ̀, a sì fi mú fín pàǹtí, a fi mú fínlẹ̀ dáadáa, a sì mọ báwọn baba ńlá baba yín ṣe kúrò. Àmọ́ bí gbogbo yín ṣe tọ́ lórí oyè, kí ló dé? Ẹ sì lajúlẹ̀, ẹ sì ń wòran, ẹ sì pawọ́pọ̀ kẹjá lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká tó wá fàbọ̀ bádìyẹ. Igun kẹta, ìdílé kẹta tó ń bẹ lábẹ́ ìwáyé Adodo, àwọn náà l'Òkèlẹ́yẹ family. Lábẹ́ Òkèlẹ́yẹ family, bàbá náà jáde, àwọn náà ọba tọ́ sí wọn, adé tọ́ sí wọn lórí. Àwọn Òkèlẹ́yẹ family bí wọ́n bá dádé Ìgbókíà, ẹ má jẹ́ ń tàn yín, wàhálà àti ìdààmú tí ń bẹ ní Ìgbókíà
a sì lọ sókun gbàgbé. Kò ní ṣógun mọ́, kò ní ṣọ̀tẹ̀ mọ́, kò ní ṣógun ikú ọmọdé mọ́, ikú àgbàlagbà ó sì dópin ní Ìpókíà. Báwọn ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀ family. Báwọn Òkèlẹ́yẹ family náà bá ti gorí àpèrè báyìí, ìdààmú a sì dópin ní Ìpókíà. Omi àlàáfíà Ìpókíà tó ti dàrú a sì tòrò mínímíní bí omi àfòwúrọ̀ pọn. Tó ìdílé kẹrin tó wà lábẹ́ Wáyé Adodo tó yẹ kí wọ́n jọba ní Ìpókíà, àwọn náà ni Adékànbí family. Báwọn náà bá jókòó sórí àpèrè Ìpókíà ẹmọ́jẹ̀ǹjẹ̀ yìí, ìlú àṣìtùbà àṣìtùṣẹ́. Láàárín àwọn ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ lábẹ́ Wáyé Adodo yìí, ẹnikẹ́ni tó bá ti jókòó sórí àpèrè, ìlú àtùbà, ìlú àṣìtùṣẹ́, Ìpókíà àṣìlójú, Ìpókíà aráyè. Ọmọdé ò ní kú mọ́, àgbà ò ní kú mọ́, ọkùnrin ò ní kú kò òjijì mọ́, obìnrin ò sì ní kú kò òjijì mọ́. Ọmọdé ilé ọmọ lọrí wọn mọ bọ̀ọ̀rì, àgbàlagbà ilé ọmọ lọrí wọn mọ bọ̀ọ̀rì. Ìpókíà láti bí ọdún 5 sẹ́yìn, ẹ wò bí Ìpókíà ṣe rí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀yin tẹ́ ẹ jọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire, ẹ dákun ẹ ń bá láǹfààní bọ́ bá lè dọ́gbọ́n lọ sílùú Ìpókíà, ẹ lọ wò bó ṣe dàbí abúlé. Ìlú tó jẹ́ pé ó yẹ kí ó lámìlaka, ìlú tó jẹ́ pé ó yẹ kó níyì, ìlú tó jẹ́ pé ó yẹ kó pọ́pùlà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Ìpókíà ìṣèlú tó yẹ kí wọ́n fọwọ́rọ́ sẹ́yìn nílẹ̀ Yorùbá. Ẹ wá wò bí ìlú Ìpókíà ṣe rí. Ṣé bí abúlé báyìí ló ṣe yẹ kó rí? Ẹni tó ṣèpera ẹ̀ lọ́ba inú ẹ̀ sì ń dùn, ń sì ń ṣàbẹ̀wò sí gbogbo oríṣiríṣi ilé iṣẹ́, ń ṣàbẹ̀wò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn police station, ń ṣàbẹ̀wò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ̀ àwọn agbófinró lóríṣiríṣi, ń ṣàbẹ̀wò lọ́bẹ̀, ń ṣàbẹ̀wò lọ́dọ̀ kọ́sítọ́ọ̀mù. Bí wọ́n bá ṣènáwó ń bì kan, ọ̀nlẹ́kọ̀ọ́kọ́ rí ń bẹ̀. Bí wọ́n bá ṣe nǹkan kan, ọ̀nlẹ́kọ̀ọ́kọ́ rí ń bẹ̀. Kí ló dé? Ńgbọ́ jẹ́ pé wọ́n dìbò yàn yín ni. Àbáyéṣẹ́ Ọláníyàn, èmi ti sọ pé ẹ ṣe nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe. N ò lé yín kúrò lórí ìtẹ́, kò sì sẹ́ni tí ó lé yín kúrò. Àmọ́ ìdájọ́ ni ó dájọ́ owó ara ẹ̀, ẹ má jẹ́ ń jà yín. Àmọ́ nǹkan tó yẹ kẹ́yìn ṣe, ẹ ṣe o, káwọn alálẹ̀ ilẹ̀ Ìpókíà kí wọ́n má bàa pọnmi sí yín lára. Bẹ́ẹ̀ bá ṣe, ó ṣeé ṣe káwọn alálẹ̀ ó pọnmi sí yín lára o, wọ́n wá fi yín rúgbó ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àwọn Yorùbá sọ pé àìmọ́ṣẹ́ kò rògùn ló mú torí bomi gbóná. Àbáyéṣẹ́ Ọláníyàn, wọ́n sì rán yín níṣẹ́ dé tòrutòru, ẹ sì bá wọn jẹ. Ẹ̀yin tó yẹ kẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà lókè ọ̀hún, kẹ́ ẹ sì rárá máa jayé yín. Ilésanmí dùn joyè lọ́ngbà míì. Àwọn ọmọ oyè gan bí wọ́n bá fi wọ́n joyè, ọ̀pọ̀lọpọ̀ nǹkan lójú wọn á máa rí. Bẹ́ẹ̀ ni, torí pé bí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin ìlú, ọ̀run wọn ni wọ́n dá sí. Gbogbo ọmọdé tí ń kú nìsín, àwọn ọ̀dọ́ tí ń kú nìsín, kò wá kẹ́yìn lára, kò ká yín lára, torí pé kì í ṣe ìran yín ní ìjọba ní Ìpókíà ni. Bọ́ bá jẹ́ ìran yín ní ìjọba ní Ìpókíà, Yíṣà Ọláníyàn, yóò ká yín lára. Kódà bẹ́ẹ̀ nìkan bá kán lẹ́sẹ̀ lásán nínú ìlú, tọ́kàn kán lẹ́sẹ̀, ara yín ni ó ti dùn, inú yín ò ní dùn. Kí á lẹ́ mọ̀ pé gbogbo àwọn tó jẹ́ pé wọ́n lè bá yín béèrè sí pé ẹ dákun kí ló fẹ́ máa ṣẹlẹ̀. Lágbájá kán lẹ́sẹ̀ lánàá, tàmẹ̀dó ṣubú fapá kán lónìí. Àwọn èèyàn wá ń kú, wọ́n ń wo òkú wọnú Ìpókíà. Kábíyèsí, inú yín sì ń dùn, ẹ sì tún jáde. Kábíyèsí ni yín ṣá, ẹ ìṣọba, ẹ má jẹ́ ń tàn yín. Orí àpèrè alápèrè lẹ́wà. Ẹ mọ̀ pé wọn ò sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀, àmọ́ ti tásìkò tí wọ́n máa bá yín ṣòótọ́ ọ̀rọ̀ báyìí. Bẹ́ẹ̀ ni, ìtàn yín ó gorí afẹ́fẹ́ láìpẹ́. Kí ló dé? A sì ń kékeré, a sì ń wíwí, à ń yányányán. Ẹni ẹ̀ mọ ohun tó ń ṣẹlẹ̀. Bàbá o, ẹ iṣẹ́ ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ Yorùbá, bàbá fojú bá yín sọ̀rọ̀, ó yẹ kẹ́ ẹ gbọ́. Ẹnu nìkan kọ́ ni wọ́n fi ń bá yàn sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá. Kí ló dé? Ẹ forí àpèrè alápèrè bẹ́ẹ̀. Àbáyéṣẹ́ Ọláníyàn, mo mọ̀ pé àwọn
àwọn adájọ́ ṣèdájọ́ wọn. Ilẹ̀ Yorùbá làwa ń jà fún o. Ẹ ń bá fojú burúkú wo àwa, ẹ bọra ṣì bá wa bó nítọ̀hún láṣọ, ojú onítọ̀hún la sì fọmọ lágbárí, kò sí nǹkan kan tẹ́ ẹ lè fi wá ṣe. Wọ́n rán nǹkan sí wa ní nǹkan bí ọjọ́ mẹ́ta sẹ́yìn. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Olódùmarè ò padà lẹ́yìn wa o. Ẹ rò pé wọn ò ní lè wá mọ́ ni? Èmi àdìjú ọ̀rọ̀ Olódùmarè, ẹ ń bá ní lọ kí n má bọ̀ ní òde mi ò ní dé bá. Bẹ́ẹ̀ bá ṣe débi kan mọ́jẹ ń tàn yín, ẹ fọwọ́ ara yín ṣe ra yín ni o. Bẹ́ẹ̀ ni èmi àdìjú ọ̀rọ̀ ni pírí lológójì. Ẹnìkan ẹ bá kùn ẹyẹ lórí ìtẹ́ tó mú o, mo dé sí yín lọ́rùn ni. Nípò kíá tẹ́ ẹ wò mí dáadáa kẹ́ ẹ tún mi wò. Ẹ wò mí dáadáa kẹ́ ẹ tún mi wò. Èmi àdìjú ọ̀rọ̀ Olódùmarè ni. Olódùmarè o, ẹni tó Olódùmarè bàbá ti ń bẹ lẹ́yìn ẹ̀. Kò sí nǹkan kan tẹ́ dáadáa mọ̀ lè fi ṣe mọ́jẹ ń tàn yín. Òun ni igi lẹ́yìn ọgbà tèmi. Àwa ò sì lè wó láíláí. Màá máa ṣe ègbó kan, màá máa sọ pé nobody can bring me down. Kò sí nǹkan kan tẹ́ fẹ́ fi mí ṣe. Ẹ ń bá nù ó fi mí ṣe nǹkan. Onítọ̀hún ti ṣe tán. Ó fẹ́ ti gibo Olódùmarè lójú. Ẹ dákun ẹ̀yin olólùfẹ́ mi. Ṣé Olódùmarè ó sì làjúlẹ̀ báyìí kẹ́yìn kan ti gibo ń lójú? Ìdínú tó Olódùmarè ó fi bá mú gbogbo ẹ̀yin ọ̀tá mi pátápátá. Yóò bá yín mi iṣẹ́ yín pàpà lẹ́yìn ọ̀run. Nítorí pé kálàáfíà ó lè jọba nípò kíá ni mò ń jà fún. Kéku ó lè ké bí eku, kẹ́yẹ ó lè ké bí ẹyẹ, kọ́mọ èèyàn ó lè fọ̀n bí ọmọ èèyàn. Kábíyèsí Adóodò, inú mi dùn ayọ̀ mi sì kún lórí yín. Kábíyèsí o, ẹ pẹ́ lórí àwọn àpèrè, ẹ pẹ́ lórí àpèrè àwọn baba ńlá baba yín. Kábíyèsí Adóodò, adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ ọ̀jẹ̀jẹ̀jẹ̀ yóò sì dọ̀kìnní. Mo bá yín sọ̀rọ̀ kábíyèsí gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. Ẹ sì sọpẹ́ nù mírùn kábíyèsí. Ẹ ní mo kéré torí mo kéré sí yín. Ẹ sì ní mo kéré kábíyèsí o. Ẹ ṣé mo dúpẹ́ o. Àwọn ọmọ ìyá yín tí ń bẹ nípò kíá, b'Olódùmarè ṣe gbàkóso l'Adóodò. Ẹ dákun ẹ bá wa kí wọ́ sí i. Káwọn ọmọ ìyá yín náà ó débẹ̀. Ẹni tí ó yẹ kó jókòó sórí àpèrè, ọmọ lè jókòó ń bẹ̀. Torí bó bá jókòó ń bẹ̀, ẹ̀yin náà mọ tó lè máa ṣẹlẹ̀ nípò kíá. Ní sì ti ń ṣẹlẹ̀. Kábíyèsí o, àfiyèsí. Kábíyèsí ipò kíá, ọ̀tẹ̀ ni. Kábíyèsí àfiyèsí. Kábíyèsí Adóodò, ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀ tù. Ẹ ṣé mo dúpẹ́ o. Ipò kíá. Ṣé ẹ mọ̀ pé Ifá ni wọ́n fi ń yàn nípò kíá? Àti páwọn ọmọ oyè tó bá tọ́ sóyè ló gbọ́dọ̀ gun orí àpèrè. Àwọn nǹkan tá a máa fi síta báyìí. Mọ̀ láwọn fídíò fọ́nrán oríṣiríṣi tá a máa fi síta báyìí. Yóò ṣọ̀túnmọ̀ ẹni tó yẹ kó jókòó sórí àpèrè. Ọ̀yá ẹ máa bá mi ká lọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ọ̀yá ẹ gbàpò tí yín. Ẹ lọ rèé máa ṣe tẹ́ ẹ bá ń ṣe mọ́jẹ̀ ń dá yín lágara. Ẹ ṣé mo dúpẹ́. Mo ń lọ, mo tún ń padà bọ̀ láìpẹ́. Ẹ ń bá ní kẹ́mi àdìtú àwọn Olódùmarè lọ kí n mọ́ bọ̀ náà ni wọ́n wà dé ni mò ní dé bá láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo yín pátápátá. Ẹ kú kalẹ̀, ẹ kú bélédù àti gbé orí. Wọn ò ní wá yín tì, ẹ̀yin náà ní wá mi tì. Èmi ni wọ́n máa wá, ẹ̀yin ni wọ́n sì máa bá o. Ẹ ṣé.